Real name Yusuf Alabi Balogun. He's an experimental performance poet with a core focus in Yoruba arts and culture. Please welcome with me Aremo Gemini. Ọjọ́ òrè bí àná tá a sin àmọ̀kẹ́rẹ́ ilé ọkọ̀. Àfilé pọn tí àfọ̀nà òrùka àwọn ará ọ̀run kínkín gan gbúrò àwọ̀. Mẹ́fọ́jọ́ òrè bí àná tá a fi jó òun ayọ̀ sí àmọ̀kẹ́rẹ́ ilé ọkọ̀. Bàbá pé owó Èdùmàrè kó bọ́kùnrin àbíró. Yèyé pé owó òṣòkè kó bọ́bìnrin àbíyè. Ìyá pé kó mórí òun ìwà lọ kó má ṣe mẹ́wàá lọ. Nítorí orí ní ṣe ni tá a fi dájú owó. Orí ní ṣe ni tá a fi tẹ̀pá àlẹ̀kẹ̀ wọjà. Orí náà ní ṣe ni tá a fi lo mọ́sáàjì aṣọ ọba tí ń tanná yanran. Orí kúkú bá mọ̀kẹ́ ṣe ó bọ́kùnrin àbíró, ìṣẹ̀dá bá mọ̀kẹ́ ṣe ó bóbìnrin àbíyè, òòṣà òkè, òòsì má pọmọ fọlọ́mọ, ọmọ èkú pẹ́ dàgbà. Lọ́jọ́ wo lójúmọ́ ọmọ tó tún ti yí padà dún oòrùn? Lọ́jọ́ wo lo oòrùn náà tó ti yí padà dòṣùpá? Lọ́jọ́ wo la bọ́lọ́mọ jíjọ́ ayọ̀ náà táriwo ẹkún tún ti sọ gèè lọ́dẹ̀dẹ̀ alámọ̀kẹ́? Kò owó èké lọ́gọ̀jọ́ àwòdì ti wọlé kò gbọ́rọ̀ wọn díẹ̀. Odidi ẹni làwòdì gbé lọ káńsà, olówó orí àmọ̀kẹ́ làwòdì gbé lọ láìpẹ́ èṣù ẹ̀gbà. Ìfẹ́ lágbára ikú lágídì, ìfẹ́ sùn ọ̀lọ́pọ̀ ikú òwúlẹ̀ bìkítà ẹnìkan sẹ́nìkan. Ǹjẹ́ wíwú ọ̀bá wa rorò bí ìjogbo? Ǹjẹ́ wíwú ọ̀bá wa kọ́kọ́ bí àwùsá? Ikú àwa káyọ̀ olólùfẹ́ asọ̀tẹ́ ẹ̀fẹ́ ní paru-paru. Baálé ilé àmọ̀kẹ́ kọ́ àmọ̀kẹ́ pàdánù àlàáfíà òun ìfọ̀kànbalẹ̀. Àṣewé ń bẹ lára aṣọ là ń bọ̀wọ̀ ọkọ̀ tí ìró ti yẹ̀ lójú òkú òkú tí ń jẹrà ń gbòrò káwáì. Ẹbí kẹ́ ìsámọ̀kẹ́ ìdúmọ̀ye fún lóko tuntun. Wọ́n gbé kẹtẹrù yá àkókò wọn pé ó lè fomi wẹrí. Wọ́n pògùn náà lẹ́kọ̀ọ́ fún bóyá ìyá àjẹ́ tó fi pọkọ ìyá ajẹ́ fò lọ. Iná lè ró òkun ẹ̀jẹ̀ sí nílé oògùn. Wèrèpè ìjà tí ń bá ní jà láì fọwọ́ ọkọ ni. Ẹ̀gbọ́n lọ́jọ́ wo làó yẹ fún àwọn abúwá aṣọ fún aṣọ òun ìṣẹ̀ṣe. Ìròpọ̀ ní rọ́jọ́ ẹ̀fẹ́, ìròpọ̀ ní rọ́jọ́ ẹ̀pà ìdíje, ìròpọ̀ ní sọmájàwọn aṣọ òun ìṣe tí ò ṣe gbọ́. Ènìyàn torí ni wọ́n gbé fọmọ lórí tí ó máa rí nǹkan. Òní kọ́ làwọn àgbà ti wí fún mi bá yé lawọ ara ayé, ọ̀run sì láṣọ òbóró ọ̀run pẹ̀lú. Àmọ́ kí ni tí wọ́n kọ́kọ́ lọ́wọ́ ẹni kéèyàn àbáwọ̀ fẹ́lẹ́ bí ẹni tún gba ìkan ìyókù rẹ̀ létí. Bí wọ́n fi dàbọ̀ lẹ́wù tí ń dẹ̀jẹ̀ lẹ́nu bí ọ̀ṣọ̀rọ̀, bí wọ́n fárun lójú ara rẹ̀ fi pẹ̀lú oúnjẹ fún. Wọ́n pé ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ kò gbọ́dọ̀ gbin. Ènìyàn tó dọ́rọ̀ ẹ̀ láṣà lọ́jọ́ sí ló da ilé abówó síbàdàn. Wọ́n á pé kó faradà á, bí ó sì lè faradà á kó gbọ̀nà ọ̀run lọ. Mo pé mélòó nínú àwọn tó gbilẹ̀ àṣà yìí ló lè fi dọ́ra òfúnjà tó bí wọn lọ́mọ. Wọ́n á pé ká má sọ̀rọ̀ ẹran lẹ́ran jẹ́ sọ́ra. Àfàyàfà kéékèèké lobìnrin dandan ni kó wáyé wá ṣèpọ̀fà. Mo níṣẹ́ káwọn obìnrin wá kú má lọ́kàn mọ́ kọ́ lè gbé láì jẹ̀rora aṣọ òun ewu àdàmọ̀dì. Dandan kọ́ ìgbéyàwó bó bá yẹ tàkúté ìgbèkùn lẹ́yìn wọ́ ọ̀la ní í ṣe. Lótìtọ́ ìdárò lọ́rùn òkú kẹyìn ìfẹ́ àmọ́ kí ni ìtumọ̀ kíkú gbọ́kọ lọ́wọ́ ẹni kéèyàn àbáwọ̀ fẹ́lẹ́ bí ẹni tún sọ ní sápá ìyáká. Ta ló jẹ̀bi ènìyàn àbíkú mọ̀lẹ́bí tí òun lẹ̀ bẹ́ẹ̀ yẹn ni lọ́gbọ̀n ọdún sẹ́yìn ara fi ti ajá àsọnù wa. Wọ́n á sọ ọmọdé rúlé bàbá wọn, wọ́n á sọ ìyàwó dàjèjì nílé ọkọ rẹ̀ pẹ̀lú. Wọ́n á pé kí bàbá òkè ìjágbó wá sùn lógbó nítorí obìnrin ò mọ mọ́tọ́ obìnrin ò sì mọ létò bí ò bá sí lọ́dọ̀ ọkùnrin. Àfi bí pọ́bìnrin ọ̀hún náà kọ́ ní dá eyé rẹ̀ gbé kẹ́ ẹ tó mú tẹ́ ẹ pé ó wá ilé ọkọ. Àmọ̀kẹ́ bó bá pọ̀ tó ọ̀tá gidi ó pè pé yóò ní láíláí torí rẹ̀ já. Ǹjẹ́ ọjọ́ ọ̀la sọ́mi sọ́kọ̀ yìí wá jẹ́ bí àjogúnbá rere fọ́mọ ẹni? Àti pé ta ló wí fún ọ pé ó ti tọ́ wà yìí o? Ta ló wí fún ọ pé ó ti dohun ẹ̀gbọ́n ohun ẹ̀kọ́ ní kété tọkọ rẹ̀ papòdà? Àmọ̀kẹ́ ǹjẹ́ ó tayọ lẹ́lẹ́ bí ẹgbẹ́ àgbèjì ìràwọ̀ láàrin òṣùpá? Àmọ̀kẹ́ ǹjẹ́ ó tóbi iná ọ̀nà àgbàdá? Àmọ̀kẹ́ ǹjẹ́ ó ràn bí òrùn òwúrọ̀? Àlà ní òkòkò ọ̀nẹ́wọ̀n, òní ni kò ní dọ̀la, ìràwọ̀ tó dájọ́ lè tún já sókè. Àmọ̀kẹ́ ò tagìrì, odò ń gbá rere, Àmọ̀kẹ́ tagìrì. Ǹjẹ́ òun lẹ̀ ti dùbúlẹ̀ ẹ̀sán rí kúkú ṣẹ́wọ́ sí ọ? Ǹjẹ́ òun lẹ̀ ti ṣòjòjò rí kí dókítà pé o nílò ẹ̀jẹ̀ ní kíákíá? Àìjẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ọ̀run lè polówó láìrùkẹ́lẹ̀. Ariwo ẹ bá ń wẹ́jẹ̀ ló mọ̀ ọ́ pa. Ìwọ ò tiẹ̀ ní rántí béèrè bóyá ọmọ Ìgbò ló lẹ̀jẹ̀ tàbí ọmọ Haúsá. Ènìyàn tó lálàáfíà ní rántí ṣẹlẹ́yàmẹ̀yà ẹ̀ já fúnra. Bóyá o tiẹ̀ lóko òwò tó dá sílẹ̀. Tàbí lórí ibùjẹ ẹ̀kọ́ tó ń tà lójú sọ. Bóyá ọlọ́gbọ́n èrò sì tún lo jẹ́ ni tàbí mọkálíìkì àdúgbò. Mo lérò kọ́ ọmọ ìlú rẹ nìkan ló ń bá dòwò pọ̀. Bàbá dẹ́rẹ́bà mo fúnra gbára mo dákẹ́kẹ́ nìkan lẹ̀ ń gbé lọ́kọ̀. Ènìyàn tó bá pọ̀ mọ́ ara àfẹ́ bóyá kọ́ ẹsẹ̀ ni ó fi rìn débi tí ń lọ. Bó o bá fẹ́ ṣàgbèrè lójú páálí kò sọmọ tó ò lè dẹnu kọ. Bámọ̀ kí ló bá gbórí dúró yàhánà yóò ṣọ̀yàyà. Kó tó kókó ẹ̀kọ́ rẹ kì í tọ́ pípẹ́ ìyàwó èdè kó tó máa jẹ́wọ́ sọ́mọ kí gbogbo èjù. Jíjẹ ní í ṣe bó o bá ṣe tó àti ṣègbéyàwó lóde èèwọ̀ kọ́mọ kòkòkò yóò fọ́mọ òrìṣà sílé. Bàbá sọ pé afọ́ lórí rere a kò wulẹ̀ gbìyànjú àti sọ pé àwọn olùgbé èdè abínibí.
ipò olórí orílẹ̀-èdè kì í ṣe fún ọmọ wa ní ẹjọ́ ṣe ẹni gbogbo tá a bí sílẹ̀ yìí tó mú mi ilẹ̀ yìí náà lọ́mọ lẹ̀ yìí àmọ́ bó bá dọ̀rọ̀ bí irú èyí ọmọ ọkọ mi ọmọ àlè náà sì máa ya ara rẹ̀ òṣèlú làpè yìí kì í ṣòṣèlé ẹgbẹ̀lẹ́gbẹ̀rún lẹni tí ń bẹ́ẹ̀lẹ̀ yìí ẹ̀yà èdè ohun ẹ̀sìn òpapọ̀ lọ títí ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ wa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni pé ojú mẹ́rin ní bímọ àwọn ìgbà ojú ní tọ aṣọ ẹ̀yà dí ẹ̀yà aṣọ èdè dí èdè ẹ̀sìn wá dẹ̀sìn lórí pa afẹ́ yan lórí àti yan lórí òtí ẹ̀ṣòro olórí burúkú náà àkókò pẹ̀rẹ̀ lólórí àwọn tí wọ́n lò wá nínú iṣẹ́ ògbọ́n tó wa àwọn tí wọ́n ní tí àwa kò ní kí iṣẹ́ ohun tí wọ́n ní tí àwa kò ní kí ìṣòwò ohun tí wọ́n ní tí àwa kò ní kí ìṣàgbára ohun tí wọ́n ní tí àwa kò ní kí ìfẹ́ mẹ̀múdù ń yá akẹ́sàmọ̀dá ń sálẹ̀ nítorí èdè wọn ò papọ̀ bẹ́ẹ̀ mẹ̀múdù ń fámọ̀dá jọba lókè ìbọ́kọ̀ọ̀lù wọn òwúlẹ̀ gbàgbọ́ papọ̀ àjẹbí ìdánwò ẹlẹ́yàmẹ̀yà kíákíá ní pani ọmọ Yorùbá fáwọn fẹ́ dá wà lọ́kàn ṣoṣo ọmọ Ìgbò pé bí Biafra ló kọ̀ Haúsá kò kọ̀ bó bá káyè wò dá dúró Yorùbá dá dúró bẹ́ẹ̀ Aláàfin Òkúta ń para Ìbàdàn lọ́ṣà Àlóńdó pọ́nmọ́ òun ò gbọ́dọ̀ fẹ́ Jẹ̀bú olóṣòlẹ̀ Jẹ̀bú kan pé bóńdó ṣe ń dorí ajá náà ní ìjà pé èèyàn ará Fìdítì ló mọṣẹ́ ará àlọ́rọ̀ alóríṣẹ́ gbà bóró pa ti ẹ̀jọba burúkú bá dé gbogbo wa làwùjọ pín jẹ níbẹ̀ bíjọba bá ṣòpin ta ni ó mú mi gbogbo wa làwùjọ ọ̀rọ̀ yín kígbe aṣòfin ò ní fọmọ ẹ̀yà kan sílẹ̀ kó bàlẹ̀ ẹ̀yà kan lọ́rùn gbèsè lówó òlù gbogbo wa tó ṣojú náà làwùjọ sàn bẹ́ẹ̀ fi èlé bá sowó di góòlù láìrò tẹ́lẹ̀ gbogbo wa làwùjọ kérora kò sí káàṣì àtẹnimọ̀ ìbò sọ àtẹni tí ó mọ̀ ọ́ sọ gbogbo wa ní pírẹ́ṣọ̀ yìí yóò bá yíká bí àbá sọ pa abolórí rere aṣojú ẹni gbogbo la fẹ́ tó nífẹ̀ẹ́ ẹni gbogbo lọ́kàn láì fi ẹ̀yà ẹ̀sìn tàbí mọ̀ọ́ta rẹ ní ṣèdájọ́ la fẹ́ kì í ṣe ká jágbẹ̀dodò sórí oyè nítorí ipò ààrẹ kò gbọdọ̀ bọ́ lọ́wọ́ Yorùbá fọ́dún mẹ́rin mẹ́jọ ẹni sùúrù bí wọ́n bá fẹ́ jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò Ṣílẹ̀dú náà ò ní jẹ́ wá Yorùbá ronú Índígò sọnù Haúsá rokàn bókun bá dogun ẹ̀yà ẹnì kò ní ṣẹ́kùn nù wa bàbá Tinubu borí ara wa tán ìjọ tó yẹ wa pé ẹnì kọ́kọ́ ló rán wa ń ṣẹ́ Ọlọ́run kì í ṣe ọmọ bíbí Ilé Ifẹ̀ Kàdúná kọ́ ni wọ́n bí Olúwa wa sí kò sẹ́sìn kan tó tóbi títí tó ju kánífẹ̀ ara ní ẹni lọ bí abẹ́rẹ́ lẹ̀dá ń ṣèké ọjọ́ tó bá tóbi tọkọ́tà mi ń roko ní pani bókun sọ̀kan yìí bá já gbogbo wa làó dé sáàdì odò bóyá èmi lè wẹ̀ bóyá wọ́n lè wẹ̀ ìpàdé nínú ikú ìjí onídìí làwọn ẹni ẹlẹ́ni ní rí tẹ́ni.